tún rẹ́dí owó ti àti pé ó tún ti ẹ̀fẹ̀ lọ́sà mẹ́rin sùn lẹ́ka jáde lọ ó tún ẹ̀fẹ̀. wọ́n ṣe ń ṣe Àjàbùẹ́ ó kọ̀ǹpọ́sì ní Ìlú Ọ̀wọ̀ bí òkú bá kú wọ́n á ṣàjàbùẹ́ gbàkéde lukú náà wọ́n ṣàjàbùẹ́. kí ló jẹ́ Àjàbùẹ́? Àjàbùẹ́ eré ni ìdí tó ń fi ń ṣàjàbùẹ́ yìí la fẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ̀. Àjàbùẹ́ yìí bẹ̀rẹ̀ láti orí Orímọládé tá a pè ní ọlọ́wọ́ Agunláyè yìí ni ó wà ní pọ́ba tó gèdè gbèjì ṣàbájagun yìí nígbà tó gbóná ọba tó ní agbára ni nígbà tó wá yá lọ́wọ́ ní ọba yìí ó jẹ́ kẹ́yìn àwọn ọmọ oníjọba nílùú ọmọ fóun ló jọba kẹ́yìn ó wá gbọ́ ìyẹn pé àwọn fámìlì ẹ̀ ò ní jẹ mọ́ pé ìdílé ẹ̀ oníjọba nílùú ọmọ ní everywhere pé wọ́n máa pààrọ̀ ẹ̀rù ni ó wá gbọ́ ó wá lọ kó èpè ló wá kó fún àwọn ẹrú ẹ̀ pé kán máa gbé lọ sójúlé kọ̀ọ̀kan wọ́n máa búra pé ẹ̀pẹ̀ ẹ̀gbàrè dẹ́pẹ̀ má dó ìtumọ̀ ẹ̀ lélẹ̀ pé kóun lọ kọ́mọ̀ má jọba pọ́n kú tìrantìran bọ́ ṣe bẹ̀ sí bú èpè yẹn nìyẹn. òun ni Àjàbùẹ́ yẹn. ẹni sùúrù rẹ̀ farabalẹ̀ ọmọ mi kọ́ ẹ̀jẹ̀ máa bí sí lọ. so wọ́n bẹ̀ sí búra yìí nígbà tó wá yá ọlọ́wọ́ Orímọládé tàǹpẹ̀ Arágunláyè ó wá kú gbogbo ìlú Ọ̀wọ̀ wà ní pé àwọn ti sọ pé ọmọ ọlọ́wọ́ Arágunláyè kò ní jọba nílùú ọmọ èpè máa mú wọn ó ti di lọ káwọn ọmọ ẹ̀ jọba ni àwọn alágbára ìlú Ọ̀wọ̀ wá lọ sí Ìgbàta ibi tí wọ́n pè ní Ìgbàta ní ìlú Ọ̀wọ̀ bí táwọn àjẹ́ ti máa ń ṣe mítìn wọ́n ti ń jọ àwọn àjẹ́ yẹn wá lọ wọ́n wá dé mítìn pé ṣe bóòrùn náà jẹ́ ọlọ́wọ̀ àwọn bí wọ́n ti máa jẹ́ ọlọ́wọ̀ kò ṣẹ̀yìn wọn lọ wá sọ ní mítìn pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìran Agunláyè ò ní jọba o àwọn alágbára ẹ̀ ló bẹ̀ sí sọ wọ́n ló ṣépè ni pé tí wọ́n bá fọmọ òun jọba wọ́n kú tìnàtìnà nǹkan tó ṣẹlẹ̀ wọ́n fi ọmọ ọlọ́wọ̀ Agunláyè jọba wọ́n pa gbogbo wọn léde tí ó ṣépè pé tí wọ́n bá fọmọ òun jọba tí wọ́n bá pa tó èpò níran wọn àwọn àfijọba àwọn apá èpò níran wọn ṣe sọ pé tí wọ́n bá fọmọ òun jọba ni wọ́n kú tìnàtìnà nígbà tó wá yá tó ṣe bẹ́ẹ̀ tán wọ́n lẹ̀ pé àwọn ọmọ ọlọ́wọ̀ Agunláyè àkọ́kọ́ wọn fi jẹ ọlọ́wọ̀ ó débi tó fẹ́ ti tọ́jọ́ ọlọ́wọ̀ tó fẹ́ mú adá wọ́n pa wọ́n fi kejì ìkẹta ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ wọ́n bẹ̀ sí pa wá kò kẹsàn-án eléyìí tó ṣẹ̀kẹ́ wa àwọn ọmọ kékeré ni wọ́n ti gbé yẹn sá kúrò nílùú Ọ̀wọ̀ ọmọ ọdún kan ni tó bí last wọ́n ti gbé yẹn sá wọ́n á lọ bá láàsì ẹ̀ pé tó wọ́n bá pa gbogbo wọn ìbọn yìí wọn ò ní jẹ́ kó jọba o ìwọ ló jọ bàbá ẹ ìwọ la fẹ́ kó jọba ló wá ní Ọ̀wọ̀ ẹ má tàn mí o ẹ̀ ń tàn mí ni Ọ̀wọ̀ ẹ kì í dáríjì náà pípalẹ̀ máa pa òun kẹ́tọ́ wá fòun jọba ẹ jẹ́ kóun sòkú bàbá òun tó o bá ti sòkú bàbá òun tán òun á jọba yẹn òun mọ̀ pé máa pa òun ni wọ́n pè yẹn ní Anubanusi wọ́n wá fún láyè wọ́n wá ní kó wá ṣeré àjà fóun àjà wọ́n wá ṣeré àjà yẹn yí gbogbo ìlú Ọ̀wọ̀ kiri wọ́n wá dé ààfin wọ́n wá ṣépè pé eré àjà yìí o ẹni tí bàbá àti ìyá ẹ̀ bá ti kú nílùú Ọ̀wọ̀ tí ò bá ti ṣe òkú àti bàbá ẹ̀ wọn ò ní dé ọ̀run nǹkan báyìí ló máa ṣe wọ́n wá ṣépè ló bẹ̀ sí ń ṣépè bí bàbá ẹ̀ ṣe ń ṣépè á sọ èpè mí ìṣòfurufú á gbé mi ó tán wọ́n wá fi jẹ ọba wọ́n wá pa òun náà pè ní ọlọ́wọ̀ Anubanusi ọjọ́ ẹ̀ náà di ọlọ́wọ̀ mẹ́sàn-án nílùú Ọ̀wọ̀ gbogbo ìlú wa bẹ̀ sí sọ pé Anubanusi ti fi àjàbú o Anubanusi ti fi àjàbú o òun náà fi ń pè lájàbú tí ó ti yé sìn láti Orímọládé náà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó ń pè ní Agunláyè ìgbà tó jagun náà pè lágunláyè ìdí tó wá fi ń pe Orímọládé yẹn lórímọládé gan-an mo fẹ́ kẹ́ ẹ gbọ́ Orímọládé nígbà kan máa bí
tí Ọlọ́run ilé òkun máa bí wọ́n ní kán tìtẹ̀ fún bí ọba kán tẹ́ ìtẹ́ fún bí ọba bí ọba so ń gbà kan lè máa bí ọjọ́ tó máa bí wọ́n tìtẹ̀ fún bí ọba ni ọjọ́ tó wọ́n bí ẹ̀gbọ́n ẹ̀ òun náà pè ní Ṣífolúdáyé ìyẹn pa ẹni lọ́jọ́ yẹn irin bẹ́ẹ̀ ni tí èèyàn bá dẹ̀ pè ní ó gbọ́dọ̀ lọ sọ fún ọba ló wá dé àfi pé kóun sọ fún bàbá òun kóun pè ní wọ́n ní kí ló wá bàbá ẹ̀ wá ní òun oṣù ọba o kó lọ forí balẹ̀ fún ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí àbúrò ẹ̀ ló wá débẹ̀ pé lọ kí kábíyèsí wá kí àbúrò ẹ̀ ní kábíyèsí ló wá bẹ̀ sí ń sunkún ìyàwó bàbá ẹ̀ kan wọ ọmọ kàrẹ́ ni kò bímọ fún eléwòkun bó ṣe ń sunkún ẹ̀ wá pè é ó ní má sunkún ó wá fọwọ́ ń parí Olúdáyé lórí pé orí ló mọ aládé tọ́mọ ẹ̀ bá kú lọ́la ńkọ́ má sunkún mọ́ orí ló mọ aládé wọ́n á lọ sọ fún Ọlọ́wọ̀ eléwòkun gbàtọ́ Ọlọ́run lókun máa sọ pé ó ló ti mú orúkọ wá orí mọ aládé ló fi ń jó orí mọ aládé ìgbà tó jagun ni wọ́n fi ń pè ní Ọlọ́wọ̀ àrùn ayé so 1876 l'Ajabuè bẹ̀rẹ̀ ní Ilu Owo 1876 yẹn náà jẹ́ Ọlọ́wọ̀ mẹ́sàn-án Ọlọ́wọ̀ Anúbànúsì yìí òun ló ṣeré àjà tó ń pè l'Ajabuè ló gégùn ìdí tó fi ń ṣe Ajabuè lọ́wọ́ nìyẹn ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ lókòkun ní gbogbo pátá ẹ máa pòsì ẹ̀ ẹ̀ẹ́jọ́ Àjàbú ni ẹ mọ̀ ìtumọ̀ ẹ̀ lélẹ́yìí o so bí ìdí tó fi ń ṣe eré yẹn ni kò sóòkù tó máa ṣe nílùú Ọ̀wọ̀ tí wọ́n ní ṣe sí wọ́n sì ṣe dọ̀la ti dọ̀la lọ so bó ṣe rí bàbá orúkọ tí yín o agboolé nílùú Ọ̀wọ̀ wọ́n lè mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yìí o ọmọ Ọ̀wọ̀ ni agboolé ìyá mi ọmọ Ọlọ́wọ̀ lèmi ọmọ Ọlọ́wọ̀ lèyá mi bàbá mi Olújogun Ọ̀fìṣíjogun Olújogun Àképè ẹ̀kọ́ ọmọ èèyàn ọmọ tọ̀ sílẹ̀ wọn obìnrin ṣoyún ọmọ amúdẹmú mi ọmọ afẹ́rú tọrọ bẹ́ ní fowó tọrọ ọmọ afẹ̀jẹ̀gbẹ̀ bẹ́ ní wọ omi ọmọ májagun akógbáró lóòjọ́ òun lèmi Olújogun Àképè. ẹ wá fi ìlú èdè Ọ̀wọ̀ kí wọ́n pé kí wọ́n agbádùn ẹ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀rẹ́ láàrọ̀ ìtàn ilé ẹgbẹ́ òdí yọ mú ṣe Ajabuè Ọ̀wọ̀ ẹ̀rẹ̀ yìí o orí ọlọ́rọ̀ hámáyé ó ti bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ yọ ọpọlọ́wọ̀ Anúbànúsì ni ọmọdé ọlọ́rọ̀ kẹsàn-án kọjọ lọ́rọ̀ mẹ́sàn-án rọ̀ ní 1876 òun ó dàjàbú alẹ̀ òrèrè àjà ọ pé ó gégùn yóò ṣèpè sí fi ẹnà má ti ṣírè sí báyìí àtọ̀ràn yẹ àtọ̀ràn òkú àtọ̀ràn òun ọ̀mú sọ fi Anúbànúsì fi ó má jàbú òun ọ̀mú pé Ajabuè o torí ẹ̀rẹ̀ yẹ jí olè yìí dẹ́ngẹ̀ mọ̀ ẹ̀rẹ̀ má gbìtàn àtàgbègbè Ọ̀wọ̀ àti gèdèngẹ̀ ẹ̀rẹ̀ gbìtàn o ẹ̀rẹ̀ ọmọ Olújogun Àképè mọ́ kíngẹ̀ o ẹ̀rẹ̀ ọmọ Ọlọ́wọ̀ madẹ̀ mọ́ kíngẹ̀ ẹ̀rẹ̀ ọmọ ọdọ́n lídà mọ́ kíngẹ̀ o elémùrẹ́ ọ̀bẹ̀lẹ̀ mọ́ kíngẹ̀ o alálẹ̀ àgbókùn mọ́ kíngẹ̀ o ẹ̀rẹ̀ ọmọ líyè rẹ̀ mọ́ kíngẹ̀ o ẹ̀rẹ̀ ọmọ Lúpelè mọ́ kíngẹ̀ o ẹ̀rẹ̀ ọmọ Ajẹgun Ẹgbẹ́lọ̀ mọ́ kíngẹ̀ o ẹ̀rẹ̀ ọmọ Sùwàdà mọ́ kíngẹ̀ o ẹ̀rẹ̀ ọmọ Gbàdọ̀gbọ̀n mọ́ kíngẹ̀ o mo kíngẹ̀ gẹ́gẹ́ pátá ìyé máa rántí náà gẹ́gẹ́ kẹ́kàtà àwọn ọmọ Lúpelè mo kíngẹ̀ o bẹ́ẹ̀ lórí èrè yìí o àdìgbìtàn mú ẹ wá o pẹ̀sẹ̀ rèé o. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.